Entertainment TV, your #1 birthday arena. Ó yá Ọ̀tún Èkìtì lèmi ń lọ nílé ọlọ́jọ́ bí tòní olóríire fún mi níyì ọmọ Awógbáyé Vincent Paul tí gbogbo wa mọ̀ sí fífi àmì èébú comrade tí mo rí tí mo bá ròde olóríire ẹ̀dá ènìyàn Vincent yóò Vincent Paul máa wọlé máa rọrọ ọmọ Awógbámi fún mi níyì fún mi níyì fún mi lọ́lá fún mi lọ́lá fún mi lẹ́yẹ fún mi lẹ́yẹ fún mi lówó. ó ṣe mí bí kí n dáwọn kìyọ́ kí n máa kí Ọ̀tún Èkìtì níjẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ó ọmọ Ọ̀túnmọ̀bà ọmọ onírèké àgbéjọ ọmọ olóde àtìlémọ́ ọmọ ìrèké arangẹ́ ìdùn tún máyàn ìdùn ìrèké eré àdùn bí òyìn mọ́mọ́ ọmọ olóró à ń ṣe kẹ́ran mọ́ jẹ kákùtàn mọ́ jẹ Ọ̀túnmọ̀bà òṣèré ọmọ akílẹ̀ lọ́tún ọmọ olóró tó kìkì lọ́tún máa wọlé máa rọra àríyáyá ń ti yá àríyáyọ̀ ń ti yọ̀ iná ní ìdáyà náà onílé àlejò ọmọdé àtà ọkùnrin obìnrin ẹni dúdú ẹni pípa wọn ọmọ bọ̀ yàyà ṣe tiẹ̀ gbogbo ara báyìí làtẹ́ fi ń yomi gbogbo ara rẹ kó máa jẹ́ kìkì iyì kó máa jẹ́ kìkì ẹ̀jẹ̀ mo kí ọ̀pọ̀ ọdún mo kí bàbá tó bí ọ mo kí yèyé tó bí ọ lọ́mọ mo kí ọ̀pọ̀ ọdún ọjọ́ ìbí tòní àpátápàrà ewì lèmi ń jẹ́ èmi mo tètè kí dókò lóko tó bá mi lóko olóko dókò bá mi lóko mo fojú ko lóko mo fojú ko lóko nínú oko mo ró lóko mo mọ́ lóko mo di olóko mọ́gi oko lóko kí n lè ráyè kókò kó àti gbogbo tí mo fẹ́ kó alàgbàlúgbàgbà mi ewì mbokode Vincent Paul ìwọ́sá ti máa mẹ́lò. Wo obìnrin bá ṣe tẹ́ yẹn padà sínú kókó ogi bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán á bẹ̀rẹ̀ bòjò á padà sínú sàrẹ̀ tó kọ́lé sí àpátápàrà ewì. Mo ṣe tán mò ń lo ibi tá a borí mi sọlẹ̀ sí òní bí ojúmọ́ ti mọ́ já gbogbo ilẹ̀ kílẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos.